ẹ̀rí pẹ́ẹ́rì ń pa mí. Wọ́n ní àwọn kan kóra wọn jọ pọ̀. Wọ́n ní àwọn gúrùpù kan mi tẹ́ mọ orúkọ tí wọ́n pera wọn. Wọ́n release petition kan síta pé káwọn èèyàn máa sẹ́yìn báwọn fẹ́ yọ Ìbà Gani Adams. Àwọn tá a dá mọ̀, àwọn tá a dá mọ̀. Ṣé ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá tóbi ni? Yorùbá kẹnu o. Yorùbá tóbi ju kẹ́yìn kan kẹ́kọ̀ọ́ kóra yín jọ pọ̀ kẹ́ ní ẹ fẹ́ yọ Ìbà Gani. Ìjọ àlẹ́ sọ̀rọ̀ yín ló ní tíátà báyìí náà. Kí ló kàn sẹ́yìn pípò yìí náà? Gbogbo àwọn tó kóra wọn jọ pọ̀ yẹn mi ì rí wọn rí, mi ì gbọ́ orúkọ wọn rí nílẹ̀ Yorùbá. Mi ì gbọ́ orúkọ wọn rí, mi ì rójú wọn rí nílẹ̀ Yorùbá. Mi ì rí ibi gidi kan nílẹ̀ Yorùbá tí mo ti pàdé wọn rí. Gbogbo àwọn tó kóra wọn jọ pọ̀ yẹn. Kódà àti blọ́gà wọn gan. Àti blọ́gà wọn tó release kí nìyẹn gan. Ó bà ṣe o. Ẹ sàsọ̀rọ̀ yín dáláwàdà jì ẹ báyìí. Ṣé ẹ ní èèyàn mi tẹ́ fẹ́ fi jẹ ààrẹ ni? Ẹ ní èèyàn mi tẹ́ fẹ́ fún. Gbogbo nǹkan tẹ́ ń ṣe kò lè gbé yín débi kankan. Mo fi Ọlọ́run bá ṣẹlẹ̀ rẹ̀. Kò lè gbé kò mí ààrẹ, kò mí Ìbà Gani Adams rárá tọ́. Ẹ di pé mi ò bu yín. Torí àwa ní làákàyè. Àwa ní làákàyè mi ì bu yín. Nǹkan tẹ́ ń ṣe ó yé wa, ẹ̀yin gángan lọ̀tá Yorùbá. Torí èèyàn tó bá ń gbèrò kí Ìbà Gani àti bàbá olóyè Sunday Igboho jà, ọ̀tá Yorùbá lẹ́nu yẹn. Torí nígbà tí rẹ̀ pò bá sí láàrin àwọn méjèèjì yẹn, báwo la ṣe fẹ́ achieve nǹkan tá fẹ́ achieve? Àwa tá ń pè fún ìfẹ́ àti ìṣọ̀kan. Ṣé rò pé tiwa ò yé wa ni? Àtúnjẹ sọ̀rọ̀ yín kẹ́ lọ wá sẹ́kúnṣẹ́. Ẹ lọ wá iṣẹ́ kúnṣẹ́, gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn kò ràn yín lọ́wọ́ rárá tọ̀. I'm telling you the truth. Kò ṣe jẹ́ nìyẹn. Ẹ̀yin tẹ́jẹ̀ ń tutukutu lábẹ́ comment section. Èmi ò kí búyàn. Mi ò kí búyàn. Nígbà tá a bá fi ju èèyàn lọ, a kì í fi hàn. Yeah, mi ò kí búyàn. So ẹ máa fẹ́ nura yín tutukutu, kò tún kankan lára mi. Kò ṣe jẹ́ nìyẹn. Ṣùgbọ́n tá a bá rí èyíkéyìí inú yín tó bá padà kọjá yẹ, ìyá mọ ẹni tó ń jáde ọmọdé. Ẹ bá mi pín fídíò yẹn olólùfẹ́ mi. Ẹ bá mi pín fídíò yìí, ẹ bá mi pín. Ẹ má dẹ̀ gbàgbé láti subscribe to YouTube channel mi, Ajomade TV.